ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni wà gbogbo lè ń kọ́ gist tèdí bí a ṣe gbọ́? Wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n rí Ìyá Àgbà, wọ́n nítorí Ìyá Àgbà yọjú sí wọn ní inú palace pé Ìyá Àgbà ní wọ́n kó gbogbo ìjà èyí tí wọ́n borí lórí ọ̀rọ̀ àwọn ènìyàn burúkú tí wọ́n ń gbógun. Wọ́n ní àwọn alálẹ̀ wọ́n á tilẹ̀ máa ti Kábíyèsí lẹ́yìn pé àwọn alálẹ̀ ò ní fi Kábíyèsí sílẹ̀ o, nítorí pé àánú tí Kábíyèsí ń ṣe òun ni ó jẹ́ kí wọ́n borí gbogbo ogun yìí. Ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Kábíyèsí tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti mú Queen Naomi padà wá sínú palace, àtìgbà yẹn ni wàhálà àwọn èèyàn yìí ló ti pọ̀, especially àwọn àǹtí wa R àti M pẹ̀lú àwọn nínú àwọn olóyè tí wọ́n fẹ́ kí Kábíyèsí kí wọ́n lé wọn sí outside the palace. Ṣùgbọ́n màmá àgbà wọ́n kí Kábíyèsí, wọ́n ní Kábíyèsí ja ìjà yẹn ní àjàyè wípé àwọn alálẹ̀ á túbọ̀ máa wà pẹ̀lú Kábíyèsí, wípé àwọn alálẹ̀ ò ní fi Kábíyèsí sílẹ̀ o. Nǹkan tí wọ́n ní màmá àgbà sọ nìyẹn. Ẹ̀yin náà mọ ẹni tó ń jẹ́ màmá àgbà. Màmá àgbà jẹ́ èèyàn kan tó jẹ́ bíi fámílì àwọn Kábíyèsí, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti darúgbó, wípé wọ́n ti dàgbà, wípé inú pálàsì yẹn ni wọ́n ń gbé kó tó di pé Kábíyèsí jọba. Bí a ṣe gbọ́, wọ́n ní seers ni màmá àgbà. Wọ́n ní kò dẹ̀ sí nǹkan tí wọn kì í rí. Wọ́n ní wọ́n lójú inú, allegedly bí a ṣe gbọ́ òun. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màmá àgbà ní àwọn alálẹ̀ wọ́n ti Kábíyèsí lẹ́yìn gidigidi, wípé nítorí nǹkan tí àwọn rí òun ni pé gbogbo ogun tí wọ́n gbé wípé ṣe ni Kábíyèsí ń borí ẹ̀. Wípé kí dẹ̀ nìdí tí Kábíyèsí fi ń borí àwọn ogun yìí? Wọ́n ní kò ṣẹ̀yìn Queen Naomi o. Wọ́n ní torí pé àdúrà Queen Naomi tí Queen Naomi ń gbà òun ló ń jẹ́ kí àdúrà Kábíyèsí máa gbà. Wípé nítorí Ọlọ́run ó wà lẹ́yìn Queen Naomi àti Kábíyèsí, pé Ọlọ́run ò dẹ̀ fi wọ́n sílẹ̀. Wípé Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé Ọlọ́run nífẹ̀ẹ́ gidigidi. Wípé nítorí pé inú wọn ó mọ́. Wípé nítorí ìdí èyí, wípé gbogbo àdúrà tí Queen Naomi ń gbà fún Kábíyèsí, wọ́n ní Ọlọ́run tẹ́wọ́ gba àwọn àdúrà yẹn. Wọ́n ní Ọlọ́run ò dẹ̀ fi Kábíyèsí sílẹ̀, Ọlọ́run ò dẹ̀ fi Queen Naomi sílẹ̀, nítorí pé wọ́n ń ṣe àánú, wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé inú wọn mọ́ sí ọmọ ẹnìkejì. Màmá àgbà ní kọ́ntínú láti máa ṣe oore, wípé kí wọ́n dẹ̀ máa ṣe ìtọrẹ àánú, kọ́ máa ṣe sàárà, wípé kọ́ máa dákẹ́ sàárà tí wọ́n ń ṣe, kọ́ máa dá dúró, kí wọ́n máa ṣàánú àwọn aláìní, wípé kí wọ́n dẹ̀ kún fún àdúrà, wípé àdúrà ló ń gbà, agbára kì í gbà. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétútù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola túndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? À ń sọ̀rọ̀ lórí celebrity gist, royal gist àti politics. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe ń sọ lọ o, ẹ̀yin ará lé, wọ́n ní Ìyá Àgbà, wọ́n ní wọ́n kan sáárá sí Kábíyèsí fún iṣẹ́ akitiyan èyí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ pálàsì. Wọ́n nítorí pé àwọn olórí yìí, wọ́n ní kì í ṣe pé
ojú lásán ni wọ́n fi wá sí inú palace. Wọ́n ní àwọn iṣẹ́ tí àwọn ọ̀tá tó gbé lé wọn lọ́wọ́ wípé gbogbo ẹ̀ ní kábíyèsí ń rí, wípé ṣùgbọ́n Ọlọ́run ló ń jẹ́ kí kábíyèsí borí gbogbo ogun àti wàhálà èyí tí wọ́n dojúkọ yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Ìyá Àgbà ní kí kábíyèsí kó kún fún àdúrà, wípé kí wọ́n dẹ̀ máa ṣe ìtọrẹ àánú, wípé kán má dáwọ́ oore èyí tí wọ́n ń ṣe dúró, wípé kán túbọ̀ máa ṣe oore, wípé torí oore tí kábíyèsí ń ṣe àti Queen Naomi òun ló ń gbé wọn lékè, wípé nítorí àwọn ọ̀tá wọn ò fẹ́ kí kábíyèsí kí wọ́n gun òkè, wípé ṣùgbọ́n Ọlọ́run ló ń dójú ti àwọn ọ̀tá, wípé Ọlọ́run ló ń dójú ti àwọn ọ̀tá o, wípé kì í ṣe mímọ̀ ṣe kábíyèsí o, wípé mímọ̀ ṣe Ọlọ́run ni o, wípé tí ò bá ń ṣe ti Ọlọ́run, wípé ibi tí àwọn ọ̀tá tí wọ́n fẹ́ kí kábíyèsí wà wípé kò dáa rárá, wípé ṣùgbọ́n agbára Ọlọ́run ló ń gbé kábíyèsí borí gbogbo àwọn ogun yìí. Wọ́n rọ kábíyèsí pé kí kábíyèsí kún fún àdúrà, wípé kábíyèsí kó má fi Queen Naomi sílẹ̀ o, wípé Ọlọ́run ló dìídì yan Queen Naomi fún kábíyèsí, wípé tó bá jẹ́ pé kábíyèsí ò fẹ́ àwọn olórí yìí, wọ́n ní ibi tí kábíyèsí ò bá wà ní ìsìn, wípé kò bá ti ju bó ṣe wà yìí lọ, wípé ṣùgbọ́n wípé Ọlọ́run fẹ́ fi jẹ́ kí ẹ̀mí wọn kó gùn ni, wípé nítorí wọ́n ní tí ojú èèyàn bá rí èèyàn á ròyìn, wọ́n ní kí kábíyèsí kán má mikàn, wípé àwọn alálẹ̀ wọ́n wà lẹ́yìn kábíyèsí. Bí a ṣe gbọ́ nìyẹn, allegedly o, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí bí a ṣe gbọ́ làníkàwá torchlight ẹ̀ fún yín ẹ̀yin aráalé. Wọ́n ní Ìyá Àgbà, wọ́n ní wọ́n sọ̀rọ̀, wọ́n ní ọ̀rọ̀ tí Ìyá Àgbà dẹ̀ sọ nǹkan tán rí ni wọ́n sọ. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe mọ̀ wípé sí àní Ìyá Àgbà, wọ́n dẹ̀ ní wọ́n ní ojú inú. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú oníkálukú yín. Òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.